pẹ̀lú ìwọ́de ní gbogbo ọmọ Ọ̀rìjè lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti àgbàlagbà fi bẹ̀rẹ̀ ẹ̀yẹ fún ayẹyẹ ọdún ọmọ Ọ̀rìjè lápapọ̀ èyí tí wọ́n pè ní ọdún ìṣọ̀kan ọmọ Ọ̀rìjè tó wáyé ní ọjọ́ 27 ní ìwọ́de ọ̀hún ó gbéra sọ èyí tó kan ọjọ́ 28 ńlá bẹ̀wò àwọn ibi tí ó ní ìtàn eléyìí tí àwọn nǹkan àṣà ti ṣe ọmọ Ọ̀rìjè lápapọ̀ ó wà káàkiri látọwọ́ ẹni tó wà ní ẹ̀ka yìí arákùnrin Ògúnbíẹ̀fẹ̀núyì tí ń ṣe alákòóso nípa tó jẹmọ́ ti ọ̀rọ̀ àṣà nínú agboolé ọmọ Ọ̀rìjè ó ṣe káàkiri lẹ́yìn ní àbẹ̀wò àti èkí àwọn yẹn káàbọ̀ síbi ayẹyẹ ọdún eléyìí tí ó wáyé ní ọjọ́ 28 ìyẹn ní gbàgede ibi tí ayẹyẹ ọ̀hún ti wáyé nílùú Àbá ó gbéra sọ kó tó di pé wọ́n padà sí orí ọwọ́ eléyìí ọ̀gbẹ́ni Ògúnbíẹ̀fẹ̀núyì jábọ̀ onírúurú àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé àtàwọn ibi tí wọ́n lọ. lónìí pé abẹ alọlí ojú ogun olópè yẹ lórí ojú gbòǹgò lóhùn òun lọ kó pàkó libẹ làálọlí òpó Ifá pàkó lòpó Ifá alọlí ojú ogun àgbẹ̀dẹ pàkó lójú ogun àgbẹ̀dẹ làáfúlọlí ibi ẹpẹ lérí mẹ́ta àmọpọ débẹ àkóbá àgbà ayọ yẹ kábàlì bẹ lọlí ká padà nítorí wọn bá dé lọ àtọ padà lọ làkó libẹ lẹkọọ fọdé lé òpó ojúmọ́ lọ́wọ́lọ́wọ́ bí ẹwọ yìí àmọ́ lẹ́yìn ibi ń ṣe bá padà sáà bá dọ̀là á máa tẹ̀síwájú náà ní àjò afẹ́ ìwà. kábíyèsí àkọ́bí Oòduà ọba tìlú Kétu àti gbogbo àwọn lọ́balọ́ba èyí tó tẹ̀lé wọn lẹ́yìn ni wọ́n ti lọ pàdé wọn ní Onígbòlò tí wọ́n kí káàbọ̀ síbi ayẹyẹ náà lásìkò tí ọba ìlú Kétu ń sọ̀rọ̀ wọ́n ṣe àlàyé nípa bí inú àwọn ṣe dùn tó fàyè ọdún náà tí ó wáyé ní gbàgede Àbá ti ìlú Ìsàbà. gbogbo ọmọ Ọ̀họ́rí igun mẹ́rin ayé Kétu ilé Kétu oko Kétu gbogbo igun mẹ́rin ayé ọmọ Odùduwà ilé ọmọ Odùduwà oko ọmọ Odùduwà gbogbo igun mẹ́rin ayé mo kí gbogbo yín lórúkọ gbogbo ọmọ Kétu mo kí n fọ̀lẹ́ àkú ẹ̀wù ọdún púpọ̀ ẹ̀ la ṣe ní ayé ire owó ire ọmọ ire àlàáfíà lẹ wọ agboolé gbogbo ẹni àlàáfíà pẹ̀lẹ́mi gúgú lèmi ń tọrọ fún gbogbo ẹni o. alága ìjọba ìbílẹ̀ sí ìlú Ìkòbẹ́ ṣàlàyé lójúgbòrò gbogbo àwọn ènìyàn ọ̀gbẹ́ni Sànyà Fádébí tí ọjọ́ ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ alágbèékalẹ̀ ètò yìí àwọn náà kò ṣàìdúgbòlóhùn kan níbi tí wọ́n ti ń kí àwọn lọ́balọ́ba káàbọ̀ síbi ayé ọ̀hún tí ó wáyé. wíwáyé fún yìí wá bí lónìí ó fún hàn fọ̀lí ọmọ Odùduwà òkò ìṣúná là á jẹ́ àwọlé gbọ́n lọ́bùrò ni lọ́mọdé lágbà àmọ́ ọmọ bàbá kan náà là jẹ́ látòrúkọ agboolé ọmọ Ọ̀rìjè. bákan náà alága ìjọba ìbílẹ̀ tìlú Ìkòbẹ́ olóyè Dínà Simon Adébáyọ̀ ṣe àlàyé gẹ́gẹ́ bí ó ṣe fi orin bẹ̀rẹ̀ kó tó wá sọ di mímọ̀ nípa ìdùnnú ńláńlá èyí tí ọdún ọ̀hún tó dì lọ́wọ́ dání. ọkàn bí kò rùn ògẹ̀lẹ̀dẹ́ ló wà wá o ọkàn bí kò rùn o ló wà wá o. Fátólú ló ṣònẹ́ Fátólú ló ṣònẹ́ ìbálà bá gẹ̀lẹ́dẹ́ ọkàn bí kò rùn o ló wà wá o. àwa yóò ṣe tọ́ tẹ́sí àwọ̀ ibi lónìí ògo ni fún Ọlọ́run lọ́dún yìí ń bọ̀ náà àtọ̀pọ̀ délébí lágbára Ọlọ́run ọdún náà àtọ̀ máa dojú wéyìí lọ gbogbo ohun yé àkóńtánáfọ́dún yìí kò yá torómi náà mọ̀ àádọ́wọ́ ń díẹ̀ lọ àmọ́ òun bá dà pé máa ń rí alátakò náà nẹ̀ kò gbọ́dọ̀ súnni kò gbọ́dọ̀ rẹ́ni wọn níwájú iwájú ló pa bí ti ń re sí iwájú náà ló pa bí ti wá máa re sí lágbára Ọlọ́run. ọba Ọ̀rìjè kábíyèsí ọba Ẹ̀dùn Solomon àwọn náà kò ṣàìṣe àlàyé nípa bí ohun gbogbo ṣe wáyé ní ìgbékalẹ̀ ọdún ọ̀hún tó mú odidi ọjọ́ 3 gbáko dání pẹ̀lú bí wọ́n ṣe fi ayọ̀ àti ìdùnnú sọ̀rọ̀ lójúgbòrò gbogbo àwọn èèyàn tí ó wà ní ìkàlẹ̀ níbi tí onírúurú ijó àti ohun gbogbo ti ń wáyé. Ọ̀rìjè gbogbo wa pátá lọ́mọ soríire o múnimúni kò ní mú wa o ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe wa ṣe o àdúrà gbogbo wa á máa gbà o àjọṣe wa kò ní bàjẹ́ o dáadáa lájẹ́ o gbogbo ìgbà yẹn ti kó ní ká wá bí bẹ́ẹ̀ bá ṣí òní ọjọ́ fọ̀lí kò mọ̀ gbà yẹn wá lọ kò ní mọ̀ gbà yẹn ṣe kẹ́ padà délé inú ìwà dùn o ọ̀rí bá ti ṣe o ọ̀rọ̀ náà gbé gbà o. àwọn eégún ìgbàlẹ̀ omi ọgbọ́n ti mọ̀mọ́gè pẹ̀lú àwọn onílù wọn ni wọ́n gba gbàgede ọ̀hún kan láti fi ijó fìdùnnú fi hàn
sí gbogbo àwọn èèyàn tí ó kópa níbi ayẹyẹ náà. Abudu Ọláníjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà. Kásùnmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún yín ní ìpele ti ayẹyẹ ọdún ọmọ Ọ̀rìjè ìpele àkọ́kọ́ kó tó kọ àwọn ìpele tó kù. Ọ̀sánlọ̀ TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.